alága ẹgbẹ́ òṣèlú apc ní wọ́ọ̀dù karùn-ún ìlú ifọ̀n níjọba ìbílẹ̀ ọ̀sẹ̀ ní ìpínlẹ̀ ondo ìyẹn nelson adépọ̀yìgì níròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn agbébọn kan ti jí gbé báyìí o. ilé ẹ̀kọ́ gíga ìlú ìlọrin ti gba oríyìn tó lágbára láti ọ̀dọ̀ àjọ tó mójútó ọ̀rọ̀ àwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè yìí ìyẹn national university commission nuc lórí àwọn ẹ̀kọ́ bíi mẹ́tàdínlógójì tí ilé ẹ̀kọ́ ọ̀hún ṣàgbékalẹ̀ rẹ̀ nínú oṣù kẹwàá sí ìkọkànlá ọdún 2024. gbajúgbajà amúlùúdùn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní túnde ednut ti di ọmọ onílùú báyìí lórílẹ̀-èdè amẹ́ríkà. wọ́n tún fi àmì ẹ̀yẹ láti iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè ọ̀hún dá a lọ́lá. àwọn aṣòfin àgbà mẹ́ta ti finú ẹgbẹ́ òṣèlú pdp sílẹ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú apc léyìí tó yí iye àwọn ọmọ ẹgbẹ́ apc tó wà nílé sókè sí méjìdínláàádọ́rin. ilé ìgbìmọ̀ asòfin àgbà ti fi àbádòfin àtúnṣe ilé ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ òde òní tó wà ní yaba ìyẹn yaba tech ní ìpínlẹ̀ èkó ṣọwọ́ fún kíkà ní ìgbà kejì. ilé-ẹjọ́ ti da ẹjọ́ tí ganduje pè tako ẹ̀sùn rìbá gbígbà àti ìnákúnàá owó tí wọ́n fi kàn án nù bí omi ìṣanwọ́. ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè yìí ti kọ àbá pé kí ipò ààrẹ máa jẹ́ pínpín láàrin ẹkùn 6 tó wà lórílẹ̀‐èdè yìí. ilé-ẹjọ́ ti kéde ọjọ́ 27 oṣù kẹfà gẹ́gẹ́ bí ọjọ́ tí wọn yóò gbé ìdájọ́ kalẹ̀ lórí ìgbẹ́jọ́ tó wà nílẹ̀ pé kí natasha àpótí lọ rọ́ọ̀kùn nílé fún oṣù 6. wọ́n ti kéde fúnkẹ́ akíndélé gẹ́gẹ́ bí obìnrin tó láàmìlaka jùlọ lágbọn sinimá àgbéléwò lágbàáyé. tí ẹ ò bá tí ì dá wíkẹ lọ́wọ́ kọ́ a jẹ́ wípé àwọn aṣáájú inú ẹgbẹ́ pdp ti kùnà. fábíyì ló sọ bẹ́ẹ̀. èyí làwọn ìròyìn lérèfé tó jáde láṣálẹ́ òní ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 2025. láti ka ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà ẹ darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. àdúrà mọ́mi balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.